mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí. Mo sì kí wa pé a kú ọ̀sẹ̀ tuntun ní agbára ọlọ́run ọba elédùmarè. Ọ̀sẹ̀ yìí ó sọ̀ wá sówó, sọ̀ wá sọ́mọ, sọ̀ wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Happy new working day fún wa o, àwa tí a jẹ́ olólùfẹ́ mi tẹ́ ń wò mí káàkiri ayé. Orúkọ mi ò yí padà, bàbá gbàgede ìmọ̀ náà ni Aláwìyé Adébáyọ̀ Sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́òkúta, ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan lórí Yorubanation now. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook, ẹ̀yin tẹ́ tí follow wa tó jẹ́ pé kẹ́ẹ̀kan wá kẹ́ẹ̀ wá wò wá kẹ́ẹ̀dẹ̀ jáde ni ẹ̀ẹ̀dẹ̀ darapọ̀ mọ́ wa báyìí. Ẹ wo bí tán kọ follow sí kẹ́ẹ̀tẹ́ kájọ dìkan náà. Bákan náà ni pé ẹ̀yin tẹ́ ń wò mí lórí Instagram, ẹ wo bí tí wọ́n kọ follow sí kẹ́ẹ̀tẹ̀lé wa ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí bàbá gbàgede ìmọ̀ TV lórí YouTube, ẹ wo bí tí wọ́n kọ subscribe sí kẹ́ẹ̀ bá wa tẹ̀. Gbogbo àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí tó bá jẹ́ pé ẹ̀ tí ì tẹ̀ tẹ́lẹ̀ ni o, ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tẹ̀ follow tẹ́lẹ̀ ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Tábàárẹ́ni tó ti tẹ̀ tẹ́lẹ̀ má tún ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ̀ẹ̀kan ṣo náà ni. Bákan náà ni lórí Instagram gbàgedemọ̀_22, bẹ́ẹ̀ bá ti tẹ̀ follow bẹ́ẹ̀ òun náà ni kẹ́ bá wa tẹ̀. Ó yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ àjọjẹ̀ gbádùn ètò tí mo gbé wá lónìí. Ọ̀rọ̀ ìlú tá a wà yìí tá à ń pè ní Nàìjíríà, ọ̀rọ̀ ìlú yẹn gbogbo ẹnu ni mo fi sọ pé ọ̀rọ̀ ìlú yẹn ń fẹ́ àmójútó. Bí n bá sọ pé irú ń jóná, bí n bá sọ pé omi ń jóná, ẹ sọ fún mi pé kí n kó irú ẹ̀ wá. Mo rí write up kan lénìí. Ẹni tá a wá gbójú okùn lé, ẹni tá a fọkàn sí pé okùn lé lè tá a fi dìgì, àmọ́ tó nítọ̀ mú ò tiẹ̀ jọ ẹni àgbà rárá ń kọ́. Ẹni tá a fọkàn sí pé òun ni ó jẹ́ olùdáàbòbò nílùú Nàìjíríà tá a wà yìí, àbí nígbà tí ogun bá ti wọlé tó ń gbé balógun lọ, kí ló tún wá kù? Balógun rèé, òun ni olórí ogun. Ibà lójú ogun ni Yorùbá ń pè ní balógun, generalismo. Tí bá lójú ogun tó bá tún wá ń jẹ́ kógun kóhun, kí lẹ rò kó fẹ́ ṣẹlẹ̀? Ogun kò ní kọ́kọ́ tí wọ́n tún wá ń pariwo ẹ gbà wá o, kí ìlú náà má ṣàṣùpara. Ohun tí mò ń sọ lè má yé yín, ohun tí mò ń sọ rèé. Mo rí àkọlé ìròyìn kan lónìí, kódà àwọn staff wa wọ́n ti kà kọjá. Àkọlé ìròyìn yẹn sọ pé ọlọ́pàá Àmọ̀tẹ́kùn àti àwọn ikọ̀ agbófinró lóríṣiríṣi wọ́n parapọ̀, wọ́n lọ gba ọlọ́pàá sílẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Nígbà tí mo gbọ́ ìròyìn yẹn, mo mirí fún ìlú yìí. Àwa mẹ̀kúnnù ń pariwo pé Fúlàní jí wa gbé. Pàápàá jùlọ lọ́sẹ̀ tó kọjá, mo pariwo ẹnu mi fẹ́ bó. Àwọn kan rò pé mò ń parọ́ ni. Àṣé ó ti ba àwọn ọlọ́pàá náà ta rò pé àwọn ni afọkànsí bí agbófinró tí wọ́n máa gbà wálẹ̀ nílùú wa. Brọ́dà tèmi kan ọlọ́pàá ni, mọ́sálásí òun làwọn Fúlàní ti lọ jí gbé. Abẹ́òkúta lọ̀rọ̀ tí mò ń sọ yìí ti ṣẹlẹ̀. Gbogbo tí mò dẹ̀ ń sọ yìí nínú àwẹ̀ last year ni, àwẹ̀ tó kọjá yìí, àwẹ̀ ọdún yìí tó kọjá yìí. Ó ti di last year fáwa mùsùlùmí. Nínú àwẹ̀ 2022 tàgbà tán yìí ni wọ́n kí mọ́ group tó ń dún fún ṣáì. Ìkómọ ẹ̀kú bí ìjọ́ mẹ́ta síjọ́ mẹ́rin. Wọ́n dẹ̀ wọ mọ́sálásí, àtòun àtẹnìkan tó wà ńbẹ̀ wọ́n dẹ̀ jí wọn gbé. Ọlọ́pàá
ǹjẹ́ jẹ́ mọ̀ pé ikọ̀ ọlọ́pàá bí mo ń sọ ìwọ̀n rí nǹkan kan ṣe sí àfìgbà tí àṣetí Fúlàní ní ká ṣe ni wọ́n tó rìlíìsì brọ́dà ẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá báwọn ẹbí ẹ̀, wọ́n halẹ̀ wọ́n ṣèlérí Ọlọ́run ló ní ká má dá wọn lóhùn. tá a bá dá wọn lóhùn ni Ọlọ́run ló mọ tí ìbá ti ṣẹlẹ̀ sí brọ́dà yẹn, bóyá ọba ti pàdánù. ọlọ́pàá ni o, agbófinró, bóyá ní tẹ̀ jẹ́ inspector ní pàápàá, àárín Ogun State yìí náà ló ti ń serve. ó sì wà nù active service, kì í ṣe former, kì í ṣe retired, still in the active service. ọlọ́pàá Nàìjíríà ò rí ṣe, wọn ò rí pó, wọn ò rí ṣe sí. ọ̀tí tá a tó gbọ́ command tí àwọn Fúlàní fún wa náà tó release brother ẹ̀, lẹ́yìn tí wọ́n ti fẹ́ lù pa àtòun àti kejì ẹ̀. àpẹẹrẹ irú ẹ̀ náà la tó rí. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, ṣé bẹ́yìn náà ó ti máa wò rí tí Fúlàní ó máa pa wá lóko? ara yín ni wọ́n tún gbé yìí o. wọ́n lórúkọ arákùnrin náà máa jẹ́ ASP Ahmed Yusuf. ntọ́wọ́ tó yà mí lẹ́nu, ó ní ìkìlẹ́yìn tí ròyìn kí mi lẹ́yìn wípé Fúlàní ti ń wọlé nísìn gbé àwọn èèyàn. ṣebí tẹ́lẹ̀, ṣebí inú igbó ni wọ́n fi bẹ̀rẹ̀, kọ́ ẹ máa lọ títì kí wọ́n da màálù, kẹ́yìn lẹ́ẹ̀dó fún màálù kí wọ́n yọ láti inú igbó ni wọ́n fi bẹ̀rẹ̀. nígbà tí wọ́n rí pé àwọn ṣe yẹn kò sẹ́ni tó fẹ́ mọ́ àwọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní graduate díẹ̀díẹ̀. nígbà tó yá sìn, wọ́n ti graduate dórí wípé bẹ́ẹ̀ bá tilẹ̀kùn yẹn dára yín láàmú ni wọ́n á kanlẹ̀kùn wá gbé yín. àfilétọ́ Ọlọ́run ò bá rán wọn sí lókù, àfàdúgbò tọ́lọ́run ò bá rán wọn sí. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ àdúgbò sádùúgbò báyìí tán ti ń kí àwọn èèyàn mọ́lẹ̀ nílẹ̀ Yorùbá àbí Ìlọrin ò ṣe lẹ̀ Yorùbá. ọ̀gá ọlọ́pàá ASP, assistant superintendent náà ń pè bẹ́ẹ̀, méjì náà lóríṣìí ASP ta ní, 1 or 2, 1 star àti 2 stars. kéèyàn tó ṣiṣẹ́ iṣẹ́ ọlọ́pàá kó tó gba 1 star tàbí 2 star, ó ti di súpò superior officer ní. nígbà téèyàn wá jẹ́ súpò tí wọ́n jí gbé, tí Fúlàní wọlé, mò ń bọ̀, wọ́n ní a combined team of ìyẹn kọ́ mo fẹ́ lò. wọ́n ní he was kidnapped from his house in Ìlọrin last Tuesday tó lọ yìí. he was kidnapped in his house, from his house in Ìlọrin. wọ́n á kanlẹ̀kùn, tó bá ti níta nìyẹn. ntẹ́yìn náà bá ti ẹ̀gbọ́n tán sọ, ẹ ti máa tọ̀ sára. fúnra yín lẹ́ ṣílẹ̀kùn fún wọn, ẹ dẹ̀ ṣí báyìí láìṣẹ̀ láìrò, wọ́n á gbé gbàdúpàdé èèyàn. ẹ tó ṣe rí, wọ́n sì máa mọ̀ọ́mọ̀ invite máàlù tó ṣe ní ibi tèmi mọ̀ ládùúgbò kan ní kí náà ń pe bíbá Ìdíòrì, kí pẹ́ ni wọ́n ń pe bẹ̀. má dìdí lọ invite máa yẹn wá kó wá sọ títí tójú ẹ̀ rí lọ́dọ̀ Fúlàní. ọlọ́pàá ni wọ́n sọ pọ́n tún gbé yìí o. ọ̀dọ̀ wọn lọ́lọ́pàá wà pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn náà tí wọ́n lọ rescue ẹ̀. kí ló dé tọ́lọ́pàá nìkan ò lọ? kí ló dé tán nídìí Àmọ̀tẹ́kùn? in fact the funniest part ni pé Àmọ̀tẹ́kùn tí ó join wọn wá látọ̀yọ́, torí pọ́n ní láàrin Kwara sọ́yọ́ ni wọ́n jí gbé lọ. wọ́n lọ gbé láti Kwara, wọ́n wá gbé wá sáàrin Kwara sí Ọ̀yọ́. Ògbómọ̀ṣọ́ ọ̀nà Ọ̀yọ́ náà ni, Ọ̀yọ́ state ni. àìmọye bọ́dà Kwara àtọ̀yọ́ tọ́jọ papọ̀. ọ̀ǹtì tí Àmọ̀tẹ́kùn join àtàwọn vigilante àtàwọn kọ̀ọ̀kan lọ́lọ́pàá Nàìjíríà tó ṣàyà gbàgbà pé yẹ nìṣó. kí ló tọ́lọ́pàá Nàìjíríà nìkan dá lọ gba ọmọ wọn lẹ̀? to show us wípé àwọn ẹni yóò wà well equipped ní Nàìjíríà. n tó wà lọ́wọ́ Fúlàní sẹ́
wọ́n rí owó rà á. Kí ló wá dé látijọ́ àti ń pariwo tí Nigeria government ò yílu ẹnu padà kí wọ́n equip àwọn army wa, àwọn gbogbo militaries wa generally. Pèsè Fúlàní ni mélòó gbogbo wọn bí Nàìjíríà bá rẹ́dì lẹ́nìí wàhálà lè ṣẹ́gun wọn. Tilẹ̀ Yorùbá làwárí tá ń pariwo torí pé bẹ́ẹ̀ ló kàn wá, tìlú wọn yẹn worst ju tiwa lọ. Ìtútù wọn fi ojú àwọn Haúsá pa. Rí nǹkan tí Ọ̀tọ́mú sọ ní Benue, onítọ́dán òun máa kó mọ fáwọn èèyàn òun, ó dẹ̀ fọ́ọ̀mù àwọn vigilante group tiẹ̀. Fúlàní tán bá bí kú kó tún bùgà wọn. Rótìmí Akérédolú yẹn náà tún sọ tiẹ̀ lóòndó, and àwọn Yorùbá groups àwọn náà ti kóra wọn jọ sí pé kì í ṣe Rótìmí nìkan ló sọ bẹ́ẹ̀ o, apanupọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni wípé Àmọ̀tẹ́kùn ẹ bá wa equip wọn. Tó bá lè equip àwọn kí náà ń pa àwọn ààrẹ Isba, àwọn tí wọ́n jẹ́ security tàrẹwà bí àwa ṣe ní kíní bá ṣe lámọ̀tẹ́kùn bí, àwọn Isba làwọn tí wọ́n lọ́hùn. Káwọn bá lè ràbọ̀ fún wọn, òfin wo ló wá ní kọ́ má ràbọ̀ fáwọn tí wá ń bí tí wọ́n ní dandan àwọn ò gbọ́dọ̀ gbébọn. Ó rèé o, ṣọlọ́pàá ní ká dúró tì. Ọlọ́pàá tán jí gbégan tí wọ́n lè dá rescue ara wọn ní Nàìjíríà. Ṣọlọ́pàá yẹn ní ká wá dúró tì. Lójú ayé wa ní last year ó làwọn ẹni ṣe wọnú military base Nigeria Defence Academy bí Commander Staff College níṣà ìkànnù bí méjèèjì ní Kaduna. Wọ́n pa méjọ̀ kan, wọ́n jí méjọ̀ kan gbé lọ, létà náà rí méjọ̀ yẹn àti ẹ̀gbọ́pọ̀ ti pa bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣe wọn pa. Tí bá ṣe Commander Staff College jájí Kaduna á jẹ́ NDA Nigeria Defence Academy ní the same Kaduna. Military, full military base. Wọ́n dẹ̀ wọlé, wọ́n successfully ni wọ́n pa méjọ̀, wọ́n dẹ̀ tún gbé kan lọ. Ẹ wá ní kọ́mọ Nàìjíríà má bẹ̀rù, ẹ ní kí Yorùbá dúró kọ́ wálé wá ṣe kí ni? Ṣé ká máa wá bá lọ bẹ́ẹ̀ ká panu mọ́ ká máa wò? Ẹ̀yin ẹ béèrè lọ, àwọn ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn ń lu òyìnbó, wọ́n tiẹ̀ sọ pé wọ́n ládùúgbò táwa ń ṣe tẹ́lẹ̀, wọ́n ló ti dèpè nísìnyí lu òyìnbó. Ẹ kí wọn pé wà kérò èkó délé o, wọ́n náà máa ṣe pè fún ẹni pé léwo ibi ní ilé àwọn báyìí o, àwọn èkóró oko kọ̀ọ̀kan wálé o, owó labí tó kérò èkó délé kí lẹ fi ṣe, ẹ fi rúbọ gbẹ̀ngbẹ̀yìn ní. Wọ́n láwọn onílé táwọn kérò èkó kọ̀ọ̀kan dé mọ́, ìlú tó lọ́ba tó níjòyè, in a very good country, in a very respectable country. Ẹni bá jẹ́ olórí ń bẹ̀ máa ń resign ni tí ọ̀rọ̀ bá ti tóru ọ̀rọ̀ báyìí, tí condition bá ti worst tó báyìí, olórí ibẹ̀ máa ń resign ni. Ní àwọn ìlú tó jẹ́ pé wọ́n wà well set up, tí kìí ṣe ìlú tó jẹ́ pé corruption ó ti gba gbogbo ìgbésí ayé wa, tó ti jẹ fún wa. Ṣé gbọ́ mi tí corruption yẹn tó ti ń yọjú nísìn? Kí lọ́rọ̀ ajé Nàìjíríà ṣe bẹ́ẹ̀ epo ni? Epo la pè lọ́rọ̀ ajé wa. Epo ọ̀nkọ́ làṣírí ń tú yẹn. Yorùbá ní olè ló mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta. Ọmọ South ní Tòǹpolò. And until tí wọ́n fi Tòǹpolò tí wọ́n fún ní contract yẹn bá wa wá àwọn tí wọ́n jí epo wa jáde, ó mọ gbogbo nooks and crannies àwọn refineries táwọn èèyàn lọ fọwọ́ ara wọn dálẹ̀, ó mọ ibi tó wà, ó wá lọ ń tó àṣírí wọn ní kọ̀ọ̀kan torí pé ó mọ̀ tẹ́lẹ̀. Kí ló wá ń ṣẹlẹ̀ sìn? Mo mọ̀ pé níjọ́ tí wọ́n bá máa tú àṣírí àwọn tí wọ́n ṣe àwọn iṣẹ́ yẹn, ẹ rí pé àwọn big olóṣèlú lẹ máa bá bẹ́ẹ̀. Àwọn tí wọ́n wà lábùjá tó fà Àbújá ṣe lé, ẹ ti rí life tí wọ́n ń lò, ẹ rí life tó ń gbé. They are living large while Nigerians are crying. Ìyà jẹ àwọn èèyàn. ASUU wà ní 8-month strike
wọ́n ṣe compulsory ẹ̀ fún wọn sí under duress làwọn yẹn fi ń wọlé sí compulsory they must resume kọ́ba má charge wọn fún contempt of court kóòtù pàṣẹ pé kí wọ́n wọlé àwọn yẹn ń pariwo sí pé wọ́n ní ká wọlé a fẹ́ wọlé ni o bet wọn ò tí ṣẹ́tú àwọn o nílùú tó rí bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ wà wọ́n ra lé sí Dubai wọ́n ní trillion l'account owó bọ́jẹ̀tì Nàìjíríà ọdún kan ẹlòmíì ní lọ́wọ́ nínú àkáǹtì ẹ̀ individually adẹ̀ni country yẹn kò lówó lọ́wọ́. I must confess to you Nigeria is very we are even richer than America ni kí ni Dubai ni the only thing táwọn countries yẹn ní tó fi pé wọ́n ní developed country ni pé wọ́n ní leaders and their leaders are visionary wọ́n ní visionary leaders wọ́n ní àwọn leaders tí wọ́n nífẹ̀ẹ́ ìlú tí wọ́n dẹ̀ ní ọjọ́ iwájú fún ìlú kí là wà níbí we are very wealthy we are very okay but the problem we have is bad leaders corrupt leaders là wà níbí and that is why everything is no more working any sector mention any sector it has been bastardized ibi epo làṣírí ń tú yìí nísìn ṣé akúṣẹ́ kan lè fowó construct àwọn refineries tí wọ́n construct yẹn lọ́wọ́ ara wọn àwọn illegal refineries ní o ṣé akúṣẹ́ kan lè ṣe nǹkan yẹn gbogbo refineries tó ń rí káàkiri nísìn ṣàkúṣẹ́ kan lè construct ẹ̀ àwọn refineries tó yẹ pé if you want to construct them they cost nothing less than 1 billion 2 billion tí wọ́n dẹ̀ fi ń jí epo wa bù wọ́n scoop ẹ̀ wọ́n export ẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ni and wọ́n sọ pé ó ti ń lọ bẹ́ẹ̀ láti for the past ṣé 9 years kọ́ ni ló ti lọ bẹ́ẹ̀ so kí la fẹ́ sọ wọ́n ṣẹ̀ṣẹ̀ government for the first time wọ́n ṣe yọ kan yẹn wọ́n mú tó polo wọ́n fi ẹ lọ wá kiri ẹ lọ wá wọ́n fún contract àṣírí yẹn ń tú sí mo mọ̀ pé tí wọ́n bá fẹ́ ṣòdodo ẹni àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tẹ́ bá túdì wọn lọ túdì wọn bọ̀ tí gọ́ọ̀mẹ̀ bá aláwo kan gbé wọn síta o I am too sure àwọn tí wọ́n wà ní top HNOs Nàìjíríà ló ṣiṣẹ́ yẹn àwọn ni wọ́n náà refinery stand rí yẹn tẹ́ bá rí wọn oil manganate oil mogun oil this all that oil mogun ni wọ́n oil manganate wọn náà máa ná billions bó ṣe wù wọ́n owó èmi àti yín tó tọ́ sí wa níbo la fẹ́ wá owó yẹn lọ nísìn ta ló fẹ́ nígbà tẹ ní ṣíìpù kan wọ bí ó wá jí epo wa bò dẹ̀ ń sá lọ where are the securities wọ́n interview Tompolo yẹn náà fúnra ara ẹ̀ nǹkan tó bọ́ lẹ́nu ọmọkùnrin yẹn ẹ̀rù àbáyàn fortunately ó fẹnu ara ẹ̀ sọ́nú ẹ̀ pé ó dáhùn lójú gbagba pé àwọn olóṣèlú ayé àmáìtì làwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn ṣé irú mi ni mo fẹ́ lọ construct refinery owó ẹ̀dá kò sí kankan náà mẹ̀kúnnù tá a máa mọ̀ pa ẹ̀ àyàfi tí wọ́n bá máa lo mẹ̀kúnnù láti fi achieve nǹkan ẹ̀ but àwọn founding fathers wọn àwọn tí wọ́n ń fund wọn ní kọ̀rọ̀ níbì kan I am too sure olóṣèlú ni ẹjá gbọ́rọ̀ lẹ́nu Tompolo ń bọ̀. We have done this before in Lagos some years back and you know by the time we don't put heads together to protect our national assets we have lecturers strike all over the places because of payment, maybe because of this vandalism all over the places. So while we are doing this together in conjunction with the Nigeria security agent is to see that the production will come up and at the end of the day we will have enough money to take care of all aspects of government, both teachers, the ministries and everywhere. You know, in every country, the maritime sector actually control the nation economy. The one of Nigeria now, you know, everybody have free access to load
our crude oil and go out without even proper monitoring. You know, under normal circumstances, it is the duty of NIMASA MPA to regulate. Outside those two agencies, you know, we have Nigerian Navy, Chevron, and all that are working. You know, there was no even proper record. So even if our people, the local people, happen to maybe tamper with the lines, they would now capitalize on that one to now steal the crude oil from the country. That is why we are saying that the local communities will now put us together with the oil companies, Nigerian Navy, and everybody to see that. Maybe if somebody is coming inside this house to take away maybe this cooler, another person will come again to pick the television. Maybe the person here will take only cooler, not. The outsider will come and maybe take everything. Then they will now report that no, it is the person that, the owner of the house that took both the television and everything together. That is the more reason why we are now doing everything within our powers, because if we are not careful before 2023, there will be no money to even run the country called Nigeria. And you know that when you are coming from Warri, you see security has put all over the places. If you look at the whole setting, where this illegal bunkering is taking place, if you have one Navy gunboat, one Army gunboat, the extreme end is where the real bunkering is taking place. Though we are people from Riverine, we are the owners of these places. So there is no way you can come in to this place maybe without coming along with Paul. So even if you are coming to maybe take everything here, Paul, as the owner of the boat that transport you from Warri to this place, he will now say, no, I didn't do anything, no, it was Paul. But meanwhile, you are the highest beneficiary. So what we are saying, even at the security level, we have top security men, local ones that are deeply involved. Really? Yes, that are trying to bring down this country called Nigeria. So we are ready, and we are still appealing to everybody that we need to do everything within our powers. Because if you see, Escravos, several tank farms here now, Fokedus, we have security personnel all over the places. Though we have good ones. Even in the process of interacting with our people, they are now saying that with what they are doing, in some areas, they have these illegal bunkering camps owned by some Navy, Army, Civil Defense, Police. It is only the SS that are not mentioned yet. And we have the evidence. So what I'm even using this medium, appealing to the security agency, especially the good ones, because we don't have any other place to call our country. This is the only country we have. So they should talk to their people that are being deployed to this side, this part of the country. Let's work together. You know, we don't have anything to enforce the law. We are going to provide the intelligence. Then they are the ones to implement. So we need their cooperation. A lot of them are not happy when my name was mentioned, because I actually know the in and out of this country. Lagos, Rand, Calabar, Akwa Ibom to Escravos. So if we are working together as a team, by the grace of God, in another few weeks, you will see that the production will now shoot up. Of contradiction. You know, even yourself, you know that even from beginning, everybody know my position. When I see that my people are oppressed wrongly, I will always come out to say the truth. And you know, if anybody happen to say the truth, and you are not close with the government, the case will turn the other way around. As I am here, you know, I have won all my court cases. I have won all the court cases. We followed due process because I was accused wrongly. It's just political misconduct. But in spite of all that, I don't have any other place to call my country than Nigeria. You love this country? Yes, so I will do everything within my powers. Even before people even knew about NIMASA in Lagos, you know, we did everything. We put us together with some key players. Some of the papers that are flying, it was
our group that work to even trace our product that was stolen from this country to US and some other countries, the papers that are flying within the villa, we brought out the documents. So everybody know that. And when we actually embark on that project, a lot of high caliber people were tossed. So they now turned around the whole thing, especially from Lagos, which you are aware of some of the things. I'm not the governor of Lagos State. So I know what you mean, sir. and you know that is where you know the whole of our problem came from. So we want to do everything, and you know the level of this illegal bunkering, especially this one called Kpo fire, destroying our environment. So we want to do everything within our powers with the press people, security men, and everybody to see that we reduce it to the barest minimum. You know, because now you are here in Oproza. You know, we are all human beings. There's no any spirit here. But what we are saying is that a lot of people are now seeing these illegal activities as their right. And so we are now talking to them, not to get the contract, stay in Abuja or Lagos, just to pay some few people, then leave the rest out. Because if you want to actually pull them out, when you guys came in, we were having a meeting with the women that are benefiting small from the business. So we told them that no, what people are doing is not right. We are going to provide jobs. Though we cannot provide jobs to everybody, but the little we can provide. So that let's pull out. Let's work together. And if the security people are sincere, few of them are sincere. They are very, very ready to work with us, but many of them are involved in this bunkering. You know, there is no way you can load a vessel without settling the security that are within that environment. They will now take you around now. When people are working, you see one gunboat here, one gunboat here. This is another gunboat. People are doing loading, loading crude oil. Can they do that without settling the people that are here? Not possible. So our appeal is to the security agents that are working in this area, that if we are not careful, at the end, everybody will suffer. Not only the people from this area. Once people cannot pay salary, our schools have been in strike now for so many months. You can only pay teachers when you have money. Revenue. It is only few people that can send their children out of this country to school in other places. What about the ones that cannot send their children out of the country? So this thing, we need to work together as a team. And we are ready on our own parts. If we have that cooperation from the security agency, I think we don't even have any problem. In 2, 3, 4 weeks' time, we are going to restore the production back to the way it was before. A lot of people are now running helter-skelter because they know that there is nothing in this country concerning the River Rhine that I don't know. The people in Imo, River State, we are all brothers and friends. So once we discuss and agree, and that is the more reason why our people in River State, maybe they are going to start any moment from now. Once they are fully engaged, and then we will now still call the security people to call their people to order. Once that is done, then we are good to go. And if they fail to comply, I think in no distant time, I will ask them to bring the people back, because I have a comprehensive list. Of those who are involved? Yes. And all of them know that. By virtue of my position, you know, I will not be afraid of anybody. You know me. That was when you guys came last time. When I said, no, this is our area. I was in Abuja. Yes, I went to NSA, then I went to IG. And that what they are doing here is not right. What I am saying is that we are ready, and everybody know that who wants our fair share. Yeah. It is only when
the asset is protected, that we can get our share, especially now that they are working on the PIA. If there's no production, how do we get our own 3%? All our communities from here to River State, Akwa Ibom, we are ready to work. The little challenge is the security people. Not all, though, but a lot of key players are involved in this illegal bunkering. But this time around, we'll do everything within our powers. If anybody wants to try to spoil the name of our region to erase himself, we are going to bring them out. That is the truth. So we are appealing to the top security hierarchy to talk to their people that are here on ground, and even some of them that are there in Abuja and Lagos that are controlling, that enough is enough. No more. Our people cannot even take a drop of oil without the help of security man. Which you know, nobody can even take a drum of crude oil out from any place without the help of one security man or two people. So what are we saying? How are you going to get those guys out of that business they've known for a long time? And that's one. Two would be in any of these creek areas where these operations are going on, and you're trying to appeal to whoever that is maybe the landlord of that area, so to speak, and they pose as opposition, how would you react to that? We will not even have any opposition. Even this campaign you are talking about, it is even these security people that are even inciting our people, that no, you need to do serious things to see that Tompolo will not come and work in this area. If not, we know ourselves, we understand ourselves. We have been surviving without this work. This area, we have been surviving without this work. So a lot of these things that people are saying have even been doctored by security people. That if they are coming to your area, tell them this one, that no, we are surviving with this and all that. We have gotten a lot of things from federal government now that have been even mismanaged by our own people. Yeah. But what we are saying, if we can be able to work together to maybe bring up the production, we will tell them our 13%, Niger Delta Ministry, NDDC, and other sister agencies to give us what is due to our people. But you want to do this first as a justification for that? Yes. So everybody in this region, we are ready. Everybody is ready. All these people, all these things that they are saying here and there are not true stories. You know, we can have some little argument because of sharing formula and all that. Aside that, we don't even have any problem. And another thing before, you know, some of these oil companies, they are even capitalizing on these small illegal activities to declare what is not even right. Yeah. So we are going to put all these things right. And that is the more reason why the fight is tough, because if somebody is maybe taking 2,000 barrels, at the end they will declare 200. And at the end, they will not say oil theft. And these are the people that are not even sponsoring people to fight against Tompolo. But this region is our region. We'll do everything by the grace of God, with the help of all of you and other media houses, to see that we'll do the right thing to protect our country. You sound very confident and determined to get this job done. You know, I am a confident man right from time. When you even, you know, we have been together. Yes. When I went to Proza, I said no. And then you even know the right thing. Yeah. This is our area. Yeah. Proza is the traditional headquarters of Brahmato Kingdom. We are the landlords. We don't talk about court papers. We are the original owners of this place. Without being told, even if you look from what you are seeing, you understand. I am not a king. Our king is there. You understand? So if you are coming to do anything here, you know, I gave part of the contract to my younger brother, Ayiri. Yeah. We are brothers. Maternally is from this side. Yeah, I know.
He's my brother. He's my younger brother. There is nothing to argue. But what we're saying, we are the owners of this place. I am very, very confident, and we can go into anywhere to work. Why I am like this is because I am on ground. I don't have problem with anybody. I can work with anybody. Even if you post us to Lagos, Abuja, we will do the work the way we are supposed to do it. It is only when you're after collecting small bribe, telling lies, that you are afraid of people. Once you are doing the right thing, there is nothing to fear about. We are doing all these things to save our country from collapsing. If not, people that are campaigning here and there, 2023, they will not have anything to run this country. But at the end, they will not shift the blame to our people. Meanwhile, the real perpetrators are there in Abuja and Lagos. That is my concern. So I will always stand with my people. léraléra ni wọ́n ń lulẹ̀ lórí ipò fẹ́ ròkè òkun farabalẹ̀ ó ti gún bẹ̀. First Excellent Able Travels and Tours Limited ni yóò mú ọ débẹ̀. ṣíṣètò òwe ìrìnnà dìrọ̀rùn lílọ sí Mecca òun Jerusalem ìṣètò lẹ́gbẹ̀ẹ́ lókè òkun iṣẹ́ kíkọ́ kíkàwé lókè òkun ìrọ̀rùn ní pàápàá ètò fún wíwọlé sílé ìwé American University Mauritius fún diploma 2 to 4 years degree program àtàwọn ẹ̀kọ́ míì. o tún lè lò láti parí ètò ẹ̀kọ́ rẹ ní USA UK tàbí Malta níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ yìí wà. First Excellent Able Travels and Tours Limited ló ń bá ní í ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ elétò ìrìnnà ojú òfurufú. wọ́n ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kankan. kàn sí wọn lónìí ní nọ́mbà 45 Sókẹ́nù Road Òkè Ìjẹun Abẹ́òkúta Ògùn State. ẹ tún lè kàn sí www.excellenttravels.com.pa tàbí kó o pe +639 174 163 562 tàbí 090 550 524 72. First Excellent Able Travels and Tours Limited. ẹ kú iṣẹ́ pẹ̀lú òótọ́ ọ̀nù tẹ́ ẹ fi ń ṣiṣẹ́. nínú tẹ́wò yẹn àwọn ọ̀rọ̀ mẹ́rin kan jáde látẹnu tó pọ̀. lára àwọn nǹkan tó sọ ni pé ó jẹ́ kó yé wa pé anybody ò lè mú just 1 barrel of petrol jáde láì ṣe pé ó nímọ̀ àwọn security nù. lára àwọn tó tún sọ ni pé ó láwọn tí wọ́n ń perpetrate act yẹn ó ní àwọn tí wọ́n jẹ́ high and mighty látàbújá ni. ní tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn ìgbógun tí Nàìjíríà gbógun dúójú lérè petrol ló dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n wà nípò náà fi ń ṣe ara rinde ní tó yẹ kó tọ́ sẹ́mi àti yín. ọba máa wí wọn láàrin àwọn ṣe sọ́sídì àwọn fi yé kan kún àìmọye àwọn tó ti di bílíọ̀nìà lọ bìbà látara oil subsidy. ìlú tá a ti bára wa rèé ẹ wo bí wọ́n ṣe ń jí epo wa bù. land border táwọn èèyàn ti máa wọlé ó wà porous. ibi tí epo wá wà náà tó jẹ́ crude oil ibẹ̀ náà tó wà porous. níbo wá ní security ti ṣiṣẹ́ ní Nàìjíríà? ibo làwọn security ti ṣiṣẹ́? àwọn èèyàn protect wa àríyìn nǹkan àlùmọ́nì wa tó protect ẹ̀ ṣé l'Óṣogbo àb'Ògbómọ̀ṣọ́ àbí ìlú kan bóyá Ṣakí láìpẹ́ yìí ni wọ́n mú àwọn òyìnbó tí wọ́n wá ń wa gold nínú omi lórí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá yìí tí ìbá ṣe Ṣakí Ògbómọ̀ṣọ́ tàb'Òṣogbo. ẹ̀yin tẹ́ ẹ bá rántí fídíò yẹn ẹ bá ń kọ sínú kọ́mẹ̀ntì. tí wọ́n wá ń wa àlùmọ́nì wa gold of recent náà tó discover wọn mọye ọdún tán ti ń wà tán ti ń gbé lọ bẹ́ẹ̀. ṣé báwọn kan ni wọ́n fún wọn láṣẹ àwọn kan náà ń dúró tì wọ́n and irú àwọn yẹn lẹ máa rí tán máa sọ pé láéláé ilẹ̀ Yorùbá ò lè pín. àwọn kan ní ẹ̀yin tẹ́ bá ní ká pín àti kéré ju tó lè pín lọ ní kankan tá a lè máa jẹ. sí ìwà nìkan
country mi ò ní ju sí ìyẹn lọ, country ni mi ní state o, country mi ò ní ju sí lọ tí wọ́n dẹ̀ wà nínú àwọn developed countries lẹ́nìí. Owó tó ń rí bẹ̀ ni wọ́n fi ń build economy wọn. Ẹ mọ iye bí a ní síìsì. The biggest sea in Nigeria lẹ́nìí ilẹ̀ Yorùbá ló wà. Kódà Port Harcourt gan bá òfin ni. The biggest sea pé tí wọ́n fi ń gbé àwọn vessels ńláńlá wọlé o ilẹ̀ Yorùbá ni, Èkó ló wà. Méjì tọ̀ntọ̀n ló wà lẹ́kọ̀ọ́, Àpápá àti Tinker Island. Kí wá ló ṣẹlẹ̀, kí ta ló sọ pé Yorùbá ò lè dá dúró? Tẹ́ bá sọ̀rọ̀ landmass, gbogbo landmass ilẹ̀ Yíbò ṣó fẹ́ ju Ọ̀yọ́ state nìkan lọ ni. Gbogbo landmass as a whole nílẹ̀ Yíbò ṣó fẹ́ ju Ọ̀yọ́ state nìkan lọ ni. Ká tó wá sọ pé gbogbo ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ state nìkan, country mi ò ju Ọ̀yọ́ state nìkan as a whole lọ. Ṣebí inú Ọ̀yọ́ state náà ti gọ́ṣù kúrò. Nítorí wá ń yà mí lẹ́nu ni pé tẹ́ ẹ bá dé north, àwọn táwa pè state yẹn, àwọn ìlú táwa pè ní state ní Nàìjíríà yìí ní north, ó fẹ́ẹ̀ lè má ju local government kan lọ nísàlẹ̀ wa bí. Ó fẹ́ẹ̀ lè má ju local government kan lọ nílẹ̀ Yorùbá wa bí báyìí. Wọ́n dẹ̀ ti gbòdìdí state. Nínú Ọ̀yọ́ state nìkan, I am too sure tí Yorùbá bá dá dúró lẹ́nìí, àgé state 3 sí 4 nínú Ọ̀yọ́ state, àgé state 3 sí 4 kúrò ní Ọ̀yọ́ state, because Ìbàdàn nìkan tó gba state lọ́tọ̀. Ìbàdàn nìkan ó tó gba state. Tẹ́ bá wá pa gbogbo Òkè Ògùn papọ̀ pátá ó tó gba state, kí gbogbo tó kù máa jẹ́ state. Ìbàdàn alone ó tó state lọ́tọ̀. As a matter of fact, state mi wà Nàìjíríà yìí tí ó tó dídí Ìbàdàn as a whole. Ta ló wá sọ pé àlè dàgbò? Àlùmọ́nì omi là ń sọ yẹn o. Àlùmọ́nì ilẹ̀ ńkọ́ tó wà nínú ilẹ̀. Ṣé mọ̀ pé part of Ondo Mẹ́kìtì, ṣé mọ̀ pé kó wà bẹ́ẹ̀ náà? Torí tí wọ́n bá ń sọ̀rọ̀ Niger Delta, wọ́n máa ń ka lára Ondo náà mọ́ wọn, tó jẹ́ pàwà náà lépo ń bẹ̀. A lot of things ní Yorùbá ní ju kọ́ máa wá kó wa mẹ́bọ, kọ́ máa fi wá rúbọ, kọ́ máa jẹ wáyà bó ṣe wù wọ́n. Security wa ní Nàìjíríà, ó dẹ̀ dùn mí pé mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀. Bá ní kọ́ play fídíò kan fún wa kẹ́gbọ́n kan táwọn military wa tán wà ní ugbó, kẹ́gbọ́n tán sọ. Wọ́n confess inú fídíò yẹn pé they are just using our life to play politics. Military. Kí Buhari tó wọlé, wọ́n court martial àwọn military officers kan, kódà wọ́n dájọ́ kú fáwọn kan. Kí lẹ̀ṣẹ̀ wọn? Wọ́n open fire sí colonel tó lead wọn, tán lead wọn lọ sọ́dọ̀ àwọn Boko Haram. Wọ́n get pé ẹni yẹn play game pẹ̀lú life àwọn ni, wọ́n dẹ̀ outsmart ẹ̀, but unfortunately fún wọn máa yóò tí kú. Wọ́n rò pé àwọn ti pa ni. Ó ti ń rí bẹ́ẹ̀ tipẹ́tipẹ́. They are not ready to face these people. Káyé bá máa sọ wọ́n lẹ́nu, wọ́n mobilize àwọn militaries, àwọn officers, wọ́n mobilize wọn lọ síbẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn ti gbọ́. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí Tòǹpò ló ń sọ? Olólọ́wọ́ gbogbo tó ṣẹlẹ̀, olólọ́wọ́ àwọn security yẹn nù. Ó ní but they know me very well. Only they were not happy when they mention my name. Pé mi ni màá lead the troop yẹn. Ó mọ̀ wọ́n mọ̀.
ó mọ àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn. Àwọn tá a kó síbẹ̀ nìyẹn pé kán máa ṣóhun ní wa. Ìlú tá a wà yìí ìyà tó jẹ́ ọmọ Yorùbá ti tó. N tó wá dùn mí ni pé ìlú wa ló ní àlùmọ́nì tó pọ̀ jù. Àwa la ní mineral resources tó pọ̀ jù. Àwa la ní nǹkan tí Nàìjíríà fi ń ṣọrọ̀ ajé jù, àwa Yorùbá ni. Followed by South East, South South. Àwa region yẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyà yẹn wá ń jẹ jù. Mo jókòó mo rorí mi mo wò pé kí náà rí ní North. Kí ni North, kí ni contribution wọn sí economy Nàìjíríà? Èmi ò rí. Because topography wọn ló worst jù láyé. Topography wọn ló worst jù láyé. That is why they go on irrigation farming ní gbogbo ìgbà. Ilẹ̀ wọn ò dáko wà fertile, savannah ni. Bẹ́tà wá bí kódà lórí páànù wa nǹkan wù mẹ́. Ẹ̀yin ẹ kó pákí sórí páànù, ẹ fílẹ̀ fún bí oṣù kan, ẹ rí sí ló máa germinate. Ká tó wá sọ pé inú ilẹ̀ tí mineral resources ti wà, tọ́lọ́ ti bá wa fi fertile, tọ́lọ́ jẹ́ kó jẹ́ fertile land. Gbogbo tẹ́ bá ń rí lọ́dọ̀ wọn nǹkan kẹ́míkà ni. Àtàwọn tó kó ata kẹ́míkà ni. Ló lè jẹ́ pọ́dọ̀ wọn ni fertilizers ti tà jù. Ọmọ Yorùbá mélòó lórí fẹ́ ẹlòmíì kò rí fertilizer rí nílẹ̀ Yorùbá. Ṣé ká tó kìbọlẹ̀ tọ́lọ́ ti ṣàmì sí? Ó lè má tóbi ṣùgbọ́n ẹ rí pé natural lélẹ̀ títa ẹ̀ máa ń yàtọ̀. Ata ti wá ń bí ó tajà ta Haúsá lọ gbàgbàgbàgbà báyìí ní ìyá rí torí pátá kẹ́míkà ni. A bá sọ pé ẹ̀wọ̀n kọ agriculture mélòó náà ṣe. Àwọn náà adẹ tó ń pa wá bó ṣe wù wọ́n nílẹ̀ Yorùbá yìí o. Tá náà dẹ̀ ń wò. Inú mi dùn pé ọlọ́pàá ti padà ní fíàṣẹ àti wọ́n ti gbé lára wọn. Ó wá yẹ kọ́lọ́pàá náà wá rorí káwọn náà jókòó pé àwọn ẹni lóòótọ́ kí ni ká ṣe sí. Mi ìfẹ́ làmọ́lẹ̀ ni pé ọlọ́pàá gan bẹ̀rù Fúlàní. Ọlọ́pàá Nàìjíríà àwọn kan bẹ̀rù Fúlàní. Ẹ̀yẹ jẹ́ kí Fúlàní gbé ẹnikẹ́ni ẹ pé ọlọ́pàá ẹ pé police station wọn pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbé wọn wọ́n ṣe kinní kan wọ́n láwọn bọ̀ ni in the next 3 hours ẹ má retí wọn, in the next 5 hours ẹ má retí wọn. Lẹ́yìn tí gbogbo ẹ̀ bá die down dáadáa lẹ́sẹ̀ rí wọn tó máa wá halẹ̀ tá a fẹ́ kún àwọn náà níyàwó wọn lọ́mọ lẹ́nu máa gbọ́. When the equipment tó yẹ kán lò sí ọ̀tọ̀ ni tó yẹ kán fowó ṣe ọ̀tọ̀ ni tó fowó ṣe. Owó tó yẹ kán fi ra gbogbo àwọn nǹkan ọjà ogun káwọn military wa káwọn ológun wa kí wọ́n lè fi protect wa wọ́n ti kó dé Amẹ́ríkà wọ́n ti kó dé London. Ní tí mo wá ń bi wọ́n ni pé jáwọ́ lẹ́yìn ti rí kí sẹ́nẹ̀tọ̀ kan wá láti Amẹ́ríkà ẹni tó wà ní parliament wọn kó wá láti UK kó wá sọ pé UBA mo wá kó 20 billion yìí pamọ́ síbẹ̀ $20 billion àbí $10 billion mo wá kó pamọ́ síbẹ̀ níjọ́ wo lẹ ti rí àwa làwa ń kó lọ bẹ̀. Àwọn èèyàn wa ló ń kó lọ. Wá rí fídíò kan tẹ́nìkan sọ pé pẹpẹsẹ bí wọ́n ṣe ń fún àwọn ọmọ Nàìjíríà ní físà yẹn ó ti pọ̀ jù yé fún wọn ẹ̀fí mọ̀mọ́ máa bá ti Nàìjíríà jẹ ni Nàìjíríà fúnra ò ti bá tara ẹ̀ jẹ. Wọ́n láwọn kan jápa àbí òrìṣà bó lè ṣe mí ṣe mí bó lè gbè mí ṣe mí bó ṣe bá mi. Bẹ́ẹ̀ bá lè fún wa ló jẹ tẹ́ jẹ́ kó jẹ́ dọ̀hàn gbogbo ẹ̀ nira ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká tún máa gbáyé ẹ̀mí wa lẹ́ tún fi ń tàfàlà ẹ̀ wá láwọn èèyàn sá lọ wá sá lọ náà. Ọba yẹn láàlówó lọ́wọ́ ṣé máa ní ṣe wí gbogbo tó yẹ kó fi ṣọrọ̀ ajé fún wa ni wọ́n ti ń jí kórì. Àní rìfánárì wa ló tó epo crude oil wa raw crude oil àwọn yẹn ń gbà Nàìjíríà pọ̀ tí ò ṣe rìfánárì. Àwọn tó máa gbowó subsidy ò lè jẹ́ kí rìfánárì wa ṣiṣẹ́ àwọn kan yá lọ ń ṣe rìfánárì lọ́wọ́ ara wọn wọ́n ń jí crude oil wa wọ́n lọ rìfánẹ́ntà àbí kí ni ká sọ wọ́n dẹ̀ ń tà wọ́n dẹ̀ di billionaires everyday wọ́n tún fi hàn press wa
the funnest part ni pé wọ́n á gbàpò tí wọ́n wá campaign àtúndìbò fún wọn fáwọn olè tó jí wa lépo bù. ohun tó yẹ kó tọ́sẹ̀mí àti yóò ti jí gbé òun nìkan á tún wá tó ní ká dìbò fún òun àdẹ́ ìdìbò fún. àìmọye illegal refineries náà ti ń discover káàkiri sí wọ́n ti ń ṣe ti pẹ́ years wọ́n ní 9 years ago ni wọ́n ti ń lo ìmí inú wọn tán discover àwọn lè wò lójú wòran ẹ̀ oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbé gbà ìmí gbé wọnú ilé ẹ̀ ìmí gbé wọ petrol station ẹnìkan oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n dẹ̀ scoop ẹ̀ n tó tọ́ sí wa look at wọ́n ṣẹ̀ wá lọ wú wọn jáde sí ṣé owó tán ti pa yẹn fẹ́ gbà padà ni tó bá yá wọn ní kò sówó owó ṣe fẹ́ wà asùn kí basic order duress làwọn fẹ́ resume nítorí pé kóòtù ti sọ pé káwọn resume bẹ́ẹ̀ tí wọ́n dá wọn lóhùn wọ́n ti ẹ̀kọ́ ní no work no pay ni àìmọye pensioners ló pension tí ò sí kọ́bọ̀ fún wọn tí wọn ò rówó gbà bọ̀tí tó ń dùn èmi ni pé àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé they are feeding fatter and fatter every day wọ́n lówó sí ni owó yẹn túbọ̀ ń pọ̀ lápò wọn ni àwa mẹ̀kúnnù dẹ̀ jìyà ké àfi ká rorí o Nàìjíríà àfi ká rorí ọmọ Yorùbá bàbá wa ráwọn kan tó wá sọ pé solution sọ̀rọ̀ yìí òní bá sì gbá gbogbo ìyà tó ń jẹ wá ìróúnjẹ jẹ àróúnjẹ mú o ìyẹn sì ń dà bẹ́tẹ̀ mi kẹ́ẹ̀tún máa gbẹ̀mí wa rárá o ó bẹ́tẹ̀ jẹ́ apín kẹ́yìn kan wá lọ dúró sí kọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn and waste time ara wa ni àfi kí oníkálukú wa kárí tó yẹ kárí lásìkò tó yẹ kárí. ohun rẹ̀ ọlọ́pàá Nàìjíríà wọ́n tún nídìí ẹ̀pọ̀ àwọn vigilante nǹkan tó lọ gbèyàn wọn tí wọ́n gbé lẹ̀ ẹ̀rí pọ́nrọ̀ yẹn ti dódì Barrister ó ní ṣe tí ológun bá ṣèlú tí ò dán mọ́rán tí civilian ṣèlú tí ò bá ara mú ó ní ṣe ká ránṣẹ́ pé Benin Republic kan wá bá wà ṣe àbí ká fi emissary ránṣẹ́ sábìjan tàbí kinní kan kí ká rán emissary lọ kíkú tọnu Abidjan àti kinní kankan wá bá wa ṣe ó ní kéèrí tó sọ pé ó dọwọ́ ẹ̀ lérí mo tàka sórí Nàìjíríà ká má rí àti rí o ayé ìgbà tó ń kọrin yẹ kè worst báyìí ni adẹ̀ tí ń rí sí ṣá wá ṣe dáadáa mọ́ sáwọn Benin Republic kò tí ń halẹ̀ mọ́ wa ẹ̀yin tẹ́ ń fi wọ́n ṣiṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ oko iṣẹ́ nǹkan kan káàkiri ṣe bẹ́ẹ̀ ní tán fi ń ṣàkọ́sìn mo ọ̀rẹ́ mi kan gba àwọn Togolese kan síṣẹ́ láyé nígbà kan níbi 2-3 years ago ìgbòdìyà yìí ni wọ́n pè pé ọ̀gbẹ́ni wa à ń padà lọ lu wa ìyẹn ni akílódé mo ń sanwó yìí náà ọ̀nà owó tó ń sọ fún wa kò yàtọ̀ sí tìlú wa mọ́ tìlú wa gan ti tóbi jù lọ à ń lọ bọ́ ṣe lọ nìyẹn and these people are very hardworking torí pé owó tó ń gbà tẹ́lẹ̀ owó tó tóbi ni wọ́n bá fún wọn 50,000 bí ọlọ́run ló mọ iye jẹ́ nílùú wọn lọ́hùn but nísìn owó wọn gan tó ti bíìtì owó wa báyìí so what else our economy is growing retrogressively títà wọn kan skyrocket progressively ó yẹ kójú tì wá o bí Yorùbá bá lóun fẹ́ lọ wọ́n wà justified o because the first thing in law is security a situation whereby you are not ready to provide that security for us the best thing ni pé kó ní kálukú pé gàrí ẹ̀ oúnjẹ kò sí ààbò kò sí ìlera kò sí gbogbo hospital not equipped then why are we country why are we still a country it means the country has failed us country tó bá dẹ̀ fail wa the best thing ni pé kó ní kálukú máa lọ́nlọ́ ẹ̀ àti ń ṣòṣà ká tó ṣòṣà o Yorùbá ti ń ṣèjọba bọ̀ síwájú kan tó dà wá pọ̀ ìjọ àwọn ọba ni Yorùbá ń lò náà ṣe sọ́ dìjọba lénìí ẹ jẹ́ kó ní kálukú kárórí wa wò láyọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì
làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀stọ̀ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. ẹ jẹ́ ká forí korí. gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. òmìnira la fẹ́. ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. kéku lè ké bí eku. ẹyẹ lè ké bí ẹyẹ. a ò fẹ́ nikẹ́ni lọ kàdá dúró la fẹ́. olúkálùkù dájọ́ orúkọ bàbá rẹ̀. lórí ilẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá nìkan ò lè mú ní sí. àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́. ìrẹ́nijẹ́ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ a ò fẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. a fẹ́ kí èdè wa ó di pàtàkì ìgúnlé. a ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ. ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò yìí a ò fẹ́ mọ́. bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀ légbodò ó ti sún wa. a kì í bá nìkan káfani nìkan ọ̀ya ẹ̀jẹ̀ a máa lọ ká lọ gbòmìnira tiwa. òmìnira